mọ̀ nípa ìròyìn tó ní ọlọ́pàá mú pásítọ̀ tó kó ìbọn fún àwọn ajínigbé tó ṣọṣẹ́ ní Ògbómọ̀ṣọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde pé kò mọ̀ sí òótọ́ kankan nínú ìròyìn tó ń lọ nígboro pé àwọn ti fi sìnkún òfin mú pásítọ̀ kan lórí ẹ̀sùn pé òun mọ̀ ló máa pèsè ohun ìjà olóró fún àwọn agbésùnmọ̀mí tó jí olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé lọ ní ìjọba ìbílẹ̀ Oríire. Ọlọ́pàá ní irọ́ ńlá gbà oníròyìn náà àti pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá. Ṣáájú ni àtẹ̀jáde kan ti milẹ̀ tìtì lójú òpó Facebook pé pásítọ̀ kan ló ń kó ohun ìjà olóró fún àwọn agbésùnmọ̀mí náà, bó tilẹ̀ jẹ́ pé àtẹ̀jáde náà kò kéde orúkọ pásítọ̀ ọ̀hún tàbí ibi tó ń gbé. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá CSP Àyànládé Ọláyínká tó mọ̀ fi léde, ó ní ọlọ́pàá kò mú pásítọ̀ kankan lórí ẹ̀sùn náà, bẹ́ẹ̀ ni àwọn agbófinró míì kò mú pásítọ̀ kankan lórí rẹ̀. Ó wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìwádìí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà ó sì ń lọ lọ́wọ́, nítorí náà kí àwọn aráàlú kí wọ́n má ṣe náání ìròyìn ọ̀hún tàbí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ mìíràn tó lè dá ìpayà sílẹ̀ láàrin ìlú. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá rí àtẹ̀jáde náà gẹ́gẹ́ bí ọ̀nà láti mú ojú àwọn agbófinró kúrò lára akitiyan wọn láti dóòlà àwọn èèyàn náà tí wọ́n wà ní àkàtà agbésùnmọ̀mí. A rọ àwọn aráàlú kí wọ́n má ṣe ka ìròyìn náà sí, kí wọ́n sì gbẹ́kẹ̀lé ìròyìn tó bá jáde láti ọ́fíìsì iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ṣoṣo. Láfikún, a kìlọ̀ fún gbogbo àwọn èèyàn àti ojú òpó tí wọ́n mọ̀ọ́mọ̀ gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri kí wọ́n jáwọ́ nínú rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. Àyànládé wá sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá kò ní kọ̀ láti ṣe àwárí àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ náà kí wọ́n lè jẹ iye wọn níṣu. Lẹ́yìn náà, ìmọ̀ ló máa sọ pé àfojúsùn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ọ̀nà bí wọn yóò ṣe dóòlà àwọn ọmọdé àtàwọn olùkọ́ tí wọ́n máa jí gbé ní Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yàwọ́tà ní Oríire. Tẹ́ ò bá gbàgbé, nǹkan bí 40 ọjọ́ sẹ́yìn ń làwọn agbésùnmọ̀mí òun ni wọ́n máa yabo ilé ẹ̀kọ́ àwọn èèyàn náà ní ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yàwọ́tà níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé lọ. Wọ́n ṣekú pa olùkọ́ kan lẹ́sẹ̀kẹsẹ̀ lásìkò ìkọlù ọ̀hún kí wọ́n tó tún gé orí olùkọ́ míì nínú igbó lákàtà wọn. Kí Ọlọ́run ọba Elédùmarè kó dákun kó ṣe wọ́n ní rírí o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ẹ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, èmi àti ìrè a máa ráàánú gbà láṣẹ Èdùmàrè. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìire.